Èwo nínú yín ló fẹ́ dá fracas sílẹ̀ lórí péèjì àwa mẹ́wàá lákíás? Àbí kí n yọ slippers lẹ́sẹ̀ kí n kó bò yín ni? Kí ló dé? Ṣé Ọlọ́run lẹ máa ní kò ṣoore fún yín ni àbọ́kọ lẹ fẹ́ torí yín wá yí tẹ wá ya wèrè tí gbogbo ayé wá dọ̀tá yín? Àbí fake life ló wá sọ yín di ẹni tó ń kanra tó ń ṣèlára everybody tó ń ṣoríire? Ẹ̀ẹ́dẹ̀ kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́. Ṣé ẹ rí àwọn tó jẹ́ wípé ìlara inúnibíni wọ́n ti fi sọ àwọn tó jẹ́ èèyàn gidigidi ní ilé ayé, wọ́n ti sọ wọ́n nù? Bíi ti ta ni? Ibo lẹ ti fẹ́ káṣàkáṣà? Ẹ̀yin obìnrin alálùbáríkà yìí tó jẹ́ single mother nínú yín, olóríire ni yín, ọmọ yín lẹ gbájúmọ́ tẹ́ ẹ̀dẹ̀ máa jèrè ọmọ yín láyé, táwọn ọmọ yín á dẹ̀ gbélé ayé ṣoríire. Èyí tó jẹ́ ìyàwó ilé nínú yín, ìyàwó ilé alálùbáríkà ni tó dẹ̀ jẹ́ wípé ẹ̀ ní jẹ̀yà jẹnu, ẹ jèrè àwọn ọmọ yín, ẹ jèrè ọkọ, ẹ̀yin gan tún jèrè ara yín. Èyí tó jópó nínú yín, lágbára Ọlọ́run ojú òní tì yín, ayọ̀ yín á dé, Ọlọ́run á bá yín gbé bùkátà yín. Kí ló wá fẹ́ gbàtẹ́ fẹ́ yan àwọn oníranù ní role model? Èyí tó jẹ́ godmother àwọn before èpè ni wọ́n gbéṣẹ́ last ìyẹn ṣe kéèkì, ìyẹn bá wọn ṣe, ìyẹn rò wípé bóyá òun lè mú sọ́rí ẹ̀, òun lè bá wọn ṣe mentor káyé wọn tiẹ̀ lè dá, kí wọ́n tiẹ̀ yé kanra kiri àdúgbò. Wọ́n ti gíbojú godmother ni. Èyí tó jẹ́ bestie wọn tó wò wípé okay, gbogbo ayé kọ̀ ẹ́, gbogbo ayé reject ẹ, èmi á gbà ẹ́, èmi á tọ́ ẹ sọ́nà kó má bàa ṣorí burúkú. Wọ́n set ring light fún èpè náà gbéṣẹ́. Gbogbo colleague wọn before tó ń gbélé ayé ṣe rere, tó ń gbélé ayé ṣe movie tí wọ́n progress, èpè ní. Èyí tó yẹ kó jẹ́ ìyáálé wọn gan tó fẹ́ wọn lé, àfìgbà tó fi èpè sí débi ire. Ẹni tó tún wò wípé òkè jẹ́ kí n bá yín parí ìjà, ìyá yín ni mo jẹ́, wọ́n fojú màmá gbolẹ̀ ni. Wọn wá lè ṣọ̀rẹ́ ọdún kan kán má gbẹ́ni náà ṣe pé kán má set ring light fún. Ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn lẹ fẹ́ yàn ní role model? Ẹ dá mi lóhùn. Èyí tó yẹ kó jẹ́ ìyáálé wọn gan-an ọpẹ́lọpẹ́ pé àwọn aláàánú wípé kó má bàa kú tán gbà lọ́wọ́ wọn. Ṣé ìyẹn la fẹ́ máa bájà? Ṣé ìyẹn ni ká wá máa set ring light fún? Before gan-an ọkọ mi ti sọ wípé tóun bá gbọ́ pẹ́, ẹ mọ̀ pé bí ìgbà tí wèrè bá kóyàn láṣọ níbi téèyàn ti wẹ̀ téèyàn náà wá ń lé wèrè ní. Ọkọ mi ti sọ wípé wèrè ò gbọ́dọ̀ káyàn láṣọ kéèyàn náà tún wá máa lé lọ, wèrè di méjì nìyẹn. Ṣùgbọ́n ó kàn dín nígbà tó kàn yá ni òun gan tún wá wò wípé tá a bá mà ní kí wèrè ká fi òkú ìyá wèrè sílẹ̀ kí wèrè ṣe bó ṣe wù, ó mà lè sùn yẹ́ ẹ̀ jẹ. Òun ló ṣe níwó tí ẹ̀ jẹ́ kó mọ̀ wípé òun ò ní monopoly èébú, òun ni mo máa ṣe dá lóhùn. Ẹ má jẹ́ á dá lóhùn, a máa ní ṣorí burúkú, ayé wa ò máa ní bàjẹ́. Abẹ́ mọ̀ pé olórí burúkú ẹ̀dá ni èèyàn máa wà láyé, ló máa wà láàyè, tó dẹ̀ máa lọ gbé picture ẹni yẹn tọmọtọmọ tá dẹ̀ kọ rest in peace sí. Ṣé ẹ rí wípé Ọlọ́run tó dá ènìyàn gan, ó ti kẹ̀yìn sírú ẹni bẹ́ẹ̀? Ṣé ẹ rí wípé irú ẹni bẹ́ẹ̀ gan àti rí bá ti ṣe àti rọ́nà gbégbé ó dọwọ́ Ọlọ́run? Ẹ̀yin náà wò, ẹni tó fi jẹ oyè mùsùlùmí, èpè ló gbéṣẹ́ last. Ẹni tó fi jẹ oyè Yorùbá, èpè àtẹ̀sín lẹni náà ṣe bọ̀ níbẹ̀. Kò bá mùsùlùmí ṣe, kò bá kìrìsìtẹ́nì ṣe, kò bá àwọn ẹlẹ́sìn kẹta ṣe, òun nìkan ló wà, gbogbo ayé ló wá ń dá, gbogbo èèyàn ló wá ń ṣẹ́. Ṣé ẹ rí wípé ìbànújẹ́ ni? Ṣé ẹ rí pé ó ti di wèrè? Àdúrà ni èèyàn kan sọ, ó ní ká máa fi àdúrà ràn lọ́wọ́. Ẹni náà ò parọ́, ẹni tó ní làákàyè ló sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n èmi ò lè ṣàdúrà fún wèrè. Mi ì dẹ̀ lè ṣàdúrà fẹ́ni tó ro kúrò ọmọ ẹnìkejì níwọ̀n ìgbà tó sì wà láyé. Nǹkan tẹ́mi kàn máa sọ ní gbogbo ohun tó bá ti rò kúrò ọmọ ẹ̀dá láyé kó máa jẹ́ ìpín tiẹ̀. Àwọn ò ní gbọ́mọ ọlọ́mọ ṣépè. Ọmọ ọlọ́mọ ò mọ ibi tó ń bọ̀, bóyá ìbá ti má yà síbẹ̀. Kọ́nà bá wa dáàbò bo ọmọ yẹn. Ṣùgbọ́n òun gbogbo ohun tó bá ti rò kúrò ọmọ ọlọ́mọ kó máa jẹ tiẹ̀. Ẹ má fi tiẹ̀ ṣe o. Ìdí nìyí tí mo fi pè yín, kẹ́yìn náà má bàa di onílẹ̀ ebojì. Kẹ́ má bàa di ẹni tó wá lo fake life títí tó ń ta audio ilẹ̀, audio moto, audio ilé. Ẹni tó ṣèlára títí tó fọkọ̀ sẹ́wọ̀n. Ẹni tó tẹ̀léra títí tó bóra tó kù láṣìlẹ̀yà. Ẹni tó ṣèléra títí tó ró fùkẹ̀fùkẹ̀ mọ́yàn àtìdí.
ẹni tó ṣèlérí ìlara títí tí ò jèrè ara ẹ̀, tí ò lójú oorun, tó tún fẹ́ àtátà ń tótò tàdá ń datọ́ dèdèrìn àpọ̀dà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ á gbájúmọ́ṣẹ́ wa. Tá a bá dẹ̀ ti ń gbájúmọ́ṣẹ́ wa, ẹ jẹ́ á fi de nǹkan tó dáa mọ́lẹ̀. G-Matrix ń talẹ̀ nìbàdàn, ẹ ti mọ Mẹ́wọ̀ọ́láká. Kí lẹ rà? Kí ni mo refer yín fún tẹ́ lọ rà tó bọ́ sí fake àbí tó bọ́ sí irọ́? Ọlọ́run ò ní bà wá lórúkọ jẹ́. Ẹ pè G-Matrix kẹ́ ra ilẹ̀ 2.5 million naira tó ní C of O ní ìlú Ìbàdàn ní Bádégún Jágò. 10 minutes lẹ máa drive láti Ìwó road, ẹ máa wá dé junction yẹn, ẹ máa wá yà sí Ẹgbẹ́dá local government, ẹ máa wá drive wọlé 20 minutes ọ̀nà débẹ̀. Wọ́n ti ṣe géètì sí ilẹ̀ náà. Ẹ lè rà, ẹ̀yin developers kẹ́ fi ṣe estate. Ẹ ra ilẹ̀ yín lọ́wọ́ G-Matrix 2.5 million per acre. Ẹ lè ra per plot náà, which is 500,000 naira. Ẹ lè ra 2 plots, ẹ lè ra 3 plots. Ẹ wá lè ra 5 plots. Tẹ́ bá ti ra 5 plots. Tó ẹ̀yin èèyàn wa, màá ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Alhaja Mewolaka tí wọ́n sọ nínú fídíò yìí látàrí bí òṣèrébìnrin Lizzy Anjorin bó ṣe wá sórí péjì wọn láti wá comment. Ẹ̀yin èèyàn wa, kí ni o tiẹ̀ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí o? Àbí 5 acres. Tẹ́ bá ti ra 5 acres, ẹ máa gba 6 acres. That means buy 5 acres, win 1 acre free. Mẹ́wọ̀ọ́láká àti G-Matrix náà